wọ́n fi Ogulutu Oro Ranse sí Sunday Igboho Osa. Ẹ wá wo bí wọ́n ṣe ń fi sí Sunday Igboho Osa lára wòtòwòtò. Kí ni Sunday Igboho ṣe o? Ẹ̀yin èèyàn mẹ́dàkọ̀dàpọ̀ ẹ súnmọ́ bí o. Wọ́n ní pé Sunday Igboho Osa kó bẹ̀rẹ̀ sí ní ṣépè fáwọn tó bá ń sọ̀rọ̀ sí pé òun jọyìn ẹgbẹ́ òṣèlú APC kó òun fẹ́ ṣiṣẹ́ fún bàbá Tinubu. Làwọn ọ̀gbẹ́ni méjì mà jáde. Ẹ gbọ́ ni wọ́n ní pé ṣé Sunday Igboho Osa ti gbàgbé ni wípé ẹgbẹ́ òṣèlú APC tó fẹ́ máa ṣiṣẹ́ fún yìí àwọn ló ṣokùnfà bí wọ́n ṣe pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn fámìlì ẹ̀, bí wọ́n ṣe wá sínú ilé ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn tó bà gbogbo ọ̀pọ̀lọpọ̀ dúkìá rẹ̀ jẹ́. Ẹgbẹ́ òṣèlú APC yìí náà ni wọ́n lé Sunday Igboho Osa kúrò nínú ìlú tó ń fẹ́ kó ṣẹ̀wọ̀n. Wọ́n ní Sunday Igboho Osa tó wá jáde pé òun fẹ́ máa jà fáwọn ọmọ ilẹ̀ Yorùbá, póun yìí kan náà tó sọ ipádé gún ló tún wá ń sọ ipádé ògún mọ́, pé wọ́n á ń pe Nnamdi Kanu ní tẹ́rọ́rìstì. Ẹ̀yin èèyàn mi ẹ wò ó, màá gbé yín débẹ̀, màá túṣu désàlẹ̀ kòkò. Wọ́n ní tẹ́ ò bá gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ owó tabua àwọn billions of naira ni wọ́n ti fi lọ Nnamdi Kanu pé kí Nnamdi Kanu gbà kó gbé ọ̀rọ̀ indigenous people of Biafra kó gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n ní àmọ́ Nnamdi Kanu kọ̀ jálẹ̀ pé òun ò ní gbé IPOB, òun ò ní gbé IPOB jù síbì kan, pé òun mọ nǹkan tóun fẹ́, pé nǹkan tóun fẹ́ yẹn sì lòun máa dúró lé lórí. Wọ́n ní tó bá jẹ́ pé Nnamdi Kanu náà ti compromise ni pé wọ́n ti máa release Nnamdi Kanu kúrò níbi tó wà yẹn lọ́gbà ẹ̀wọ̀n Sokoto tó wà yẹn. Wọ́n ní àmọ́ pé Sunday Igboho Osa ń tiẹ̀ allegedly pé ó ti gbowó, ó ti jẹ dòdò pé kò lè sòdodo mọ́. Ẹ̀yin èèyàn gbọ́ ṣé báyìí ló ṣe rí? Tó bá jẹ́ pé ẹ̀yin náà ń kọ́, tó bá jẹ́ pé ẹ̀yin náà lẹ wà nípò tí Sunday Igboho Osa wà, Sunday Igboho Osa tó jáde síta tó bẹ̀rẹ̀ sí ń jà fáwọn ọmọ Yorùbá, tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá yẹn náà ló tún padà lọ já Sunday Igboho ń tàn mọ́. Ṣé fẹ́ kí Sunday Igboho máa gbó odi ìlú ni, kó máa gbó orílẹ̀-èdè míì nígbà tí gbogbo dúkìá rẹ̀, bísínẹ̀sì ẹ̀, gbogbo nǹkan tó ń ṣe tí gbogbo ẹ̀ wà lórílẹ̀-èdè Nàìjíríà ń bí, tí ò sì tẹ́rú, tí ò wo orílẹ̀-èdè yìí, ó tún wá rọ́nà àbáyọ tí wọ́n fi lift gbogbo báǹtì ń bẹ lórí orúkọ ẹ̀ kúrò tó ti padà wá sínú orílẹ̀-èdè bàbá rẹ̀ báyìí. Làwọn nǹkan tó wá ń jáde wọ́n tún wá ń sọ kò bá kò gbé ọ̀rọ̀ sí Sunday Igboho Osa. Ẹ̀yin èèyàn mi, màá yí kinní yẹn sókè ní ìsín tẹ́ farabalẹ̀ wá gbọ́rọ̀ ọ̀hún fún ọ lára yín, torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí la ti ń gbọ́ pọ̀ ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà náà la ti ń gbọ́ mọ́ta. Ẹ máa bá ń pín kinní káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ máa bò síasíá. Wọ́n ní Sunday Igboho mọ nǹkan tó kàn lọ́rọ̀ ẹ o, pé bẹ́ẹ̀ sì ni kò kí ń ṣe freedom fighter tòótọ́, pé ikùn ara ẹ̀ gangan ní ń jà fún. Ẹ gbọ́ ṣé ikùn ara ẹ̀ ní Sunday Igboho ń jà fún? Ẹ jẹ́ darapọ̀ ní abala àríwó sì kẹ́ bá mi comment. Ẹ jẹ́ ń yí kinní sókè láì fi àkókò yín ṣòfò. Ẹ má yí kúrò ńbẹ̀ o. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà, ẹ kú kalẹ̀. Sunday Igboho, the APC freedom fighter. Sunday Igboho, The Mumu man freedom fighter. Sunday Igboho, The hungry man freedom fighter. Sunday Igboho, The poor man freedom fighter. Alpha. Alpha. You get mind, go dey swear for people say he say people wey dey talk say he support APC. You go dey swear for them. He support APC. Oh yeah, let me tell you, now get what you want. I suppose know. For some of una wey dey talk say very time Nnamdi Kanu na terrorist. Make I tell you, if you don't know something, try to read the history or try to know what is going on. Let me tell you, you remember when Sunday Igboho was agitating for Yoruba nation? Yeah, they know. The federal government were so much against him. My guy, no forget now the same APC wey Sunday Igboho dey support now. They kpai Sunday Igboho people. Okay. They kpai him family. Many people lost their life because of this thing. Because of him. I see Gema go join these people again. He gave the Yorubas the hope, say he was agitating for the Yoruba nation. He was agitating for them. The federal government were so much against this man. They arrested him several times. We make una wait and they try to tell una where they call Nnamdi Kanu a terrorist. They arrested him so many times. Now, based on that, he no agree for their own. Now, he don't finally agree for their own. Now, I swear to God, even if it's tomorrow, if Sunday Igboho should commit any crime, they don't go do anything. They don't go do anything. That is why they tell you, say, if EFCC call you, make you go join the APC, your sin will be forgiven. Remember that same thing. So let me tell you, Mazin Nnamdi Kanu, they have tried to,
they have tried to Negotiate. call that man, negotiate or to bring that man to their own side. But They won't carry and join their cabal. knows what he wants. Yeah, yeah. Nnamdi said what he wants is Biafra, and Biafra he stand. He sure say Sunday Igboho, you never want freedom. You understand, ba? Yes. So now your belly you did after. It was only after you mumu. You mumu Sunday Igboho. If you don't send anybody, it was only after his stomach. They so said now because they never agree for them. That is why it's still they buy Sunday Igboho 50 million naira. He body shake. Yeah. You never see money for your life. You know how much they bribe in Africa? Over 100 billion. You not collect. Make I tell you, you never see money for your life. His police cannot be said that man commit any crime. His police can they know. If Mazen Namdekano agree for them to die, I swear to God, he go come out. But that man said, that is why Mazen Namdekano tell you, say, if he die, say, Biafra will come more quicker. He must come. You understand? Oh, yeah, no, peace and love. We dey push. See you soon. We dey push. See you soon in Aba. In Aba. You understand? Okay. For 10 million people protest. March. It's peaceful movement for Mazen Namdekano. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ pélé yìí ó só sí ni lẹ́nu bẹ́ẹ̀ ló tún buyọ̀ sí iṣu ò ṣe gbé mì bẹ́ẹ̀ náà sì ni yóò ṣe tú dànù bó lẹ ṣe rí sí bó ló ṣe rí lágbọ́n tọ̀dọ̀ tí ń bẹ̀ wọ́n tó láwọn Yorùbá bọ̀ wọ́n ní nǹkan tó kó wájú sẹ́nìkan ẹ̀yìn ló kú kọ sí ọmọ ẹlòmíì ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí mo fẹ́ mọ èròǹgbà yín èmi náà máa wà ní comment section yẹn pẹ̀lú yín tí màá sì máa dá yín lò máa go through àwọn comment yẹn lọ́kọ̀ọ̀kan léjèèjì àárín jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáì lóní bẹ́lẹ́ ń jó làṣàrẹ̀ ṣe ẹ̀ bó bá tún ṣe ń lọ gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ àbí tẹ́ ń ṣe alábàápàdé ìkànnì fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa àbí ẹ ò tí ì subscribe ẹ dákun dábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ ń bẹ notification bell ni wọ́n ń pè òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé lórí Facebook àdàbà TV là ń jẹ́ ń bẹ̀ lórí TikTok àdàbà TV ni lórí Instagram ńkọ́ àdàbà TV ni bàbá ń bá rí ẹ lórí YouTube àdàbà TV náà ni o ẹyẹ méjì ò kì í jàṣà àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹ lẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà atún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀dúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.